Òkodoro Yorùbá tẹlifíṣàn. Bàbá ìmọ̀ ẹ ṣe kú jẹ́ kàtó ẹ ṣe kò bá mú ẹ ṣe kò bá mú mo fọ́lọ́ péjì dáadáa àwọn times kan wà tẹ́lẹ̀ ń bẹ̀bẹ̀ tẹni bàbá sọ̀hún wọn ni abẹ́yìn àti bẹ̀yìn o ìjàmọ́ ẹni wọ́n mọ́ bínú ẹ̀bẹ̀ kọ́ ló ń pè yẹn àwọn àlejò àbúrò fún yín àbúrò la jẹ́ fún yín ẹ̀ lè tí tó wá bí bàbá ìmọ̀ àbúrò làwọn máa jẹ́ fún yín kò dẹ́n sábúrò tẹ́lẹ̀ gba 5 years lọ́wọ́ wa sẹ̀ a lè bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀bà ní gbọ́lẹ̀ ní gbọ́ àádẹ́ máa sọ tiwa ẹ̀yin omi ẹ jẹ́ kí bàbá yìí mọ̀ pé ntí ò yẹ wọ́n ló kún ọrùn yá díẹ̀ ó yá díẹ̀ ní tó fà lọ́ni ò yẹ níta ń ṣe yí ẹ rò pé bóyá ẹ fi ń gbìjára yín ni ẹ fi ń tàbùkù ìlú Ògbómọ̀ṣọ́ ni ẹ fi ń kéré ìlú Ògbómọ̀ṣọ́ fún àwọn ìlú mi kéréje mi láìfù Aláàfin bàbá kábíyèsí ikú bàbá yìí wọ́n jẹ́ kí wọ́n pẹ́ lórí oyè níbi tí bàbá imam ti lọ sórí tán wà ní program tán pẹ̀lú àwọn imams kan pẹ̀lú àwọn méjì kan láwọn sì kẹta wọn àwọn mi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé bàbá imam lọ ganu sí wọn ganu sí tí wọn bá pè wọn sáà ní lọ́bẹ̀ ìyẹn lásán is embarrassment tó ṣẹlẹ̀ ní program yẹn is very very embarrassment but tó bá ti lè ń kàbùkù ẹnìkan tó ti ń tẹ ẹnìkan rántí pé ìjọ tó máa bẹ̀rẹ̀ sí tẹ̀wọ̀ náà báyìí ìjọ tó ní fọkàn sí ni ẹ wo program yẹn Àmọ̀tẹ́kùn Òjó àjáde ní láti máa dìfẹ́ǹdẹ̀ kí la fẹ́ máa fi rọ́ṣe kí la fẹ́ fi rọ́ṣe ẹ sọ reality káyọ̀ mọ̀ pé reality lẹ́ ń sọ ṣé dandan kí gbogbo Ògbómọ̀ṣọ́ nífẹ̀ẹ́ mi nìkan dandan kọ́ ni kí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ yìí nífẹ̀ẹ́ mi nìkan no dandan kọ́ ni kí nífẹ̀ẹ́ mi nìkan ṣe ti get kò dìgbà tí gbogbo yẹn bá tó ń ṣò lọ́ọ̀sẹ̀ mi nìkan kọ́ ni Olódùmarè kó connect wa mọ́ olóríire kan tí ó ju gbẹgbẹ̀rún aláàánú lọ bàbá ìmọ̀ àti àwọn tí ẹṣẹ́ má jẹ́ kí n lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń fún bàbá ìmọ̀ yìí àbáwọn tó ń tó sẹ́yìn bàbá ìmọ̀ yìí tó ń jáwọn èèyàn jàǹkànjàǹkàn ní Ògbómọ̀ṣọ́ ẹ̀dẹ̀ máa wà ń bẹ́ẹ̀ tí bàbá ìfọ̀ máa sọ tó ń sọ yẹn lórí YouTuber kí lẹ fẹ́ gbà nù nǹkan tẹ́ ń ṣe yẹn kò sí nǹkan tí nǹkan yẹn fẹ́ náà yín náà láti jáde máa kà ṣé mo pé wọ́n ṣe ń kàbùkọ ọba yẹn gbọ́n ó kọ́ ibi tí ń gbẹ́gbẹ́ tí bẹ̀rẹ̀ sí ní fúyẹ́ lẹ́nu àwọn yẹn ń ta náà àtògbó àti ipò tẹ́ǹgẹ̀ tó wà àyàn ti bẹ̀rẹ̀ sí tó bá sì wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń ka iná mọ́ wọn náà ẹni tójú bá ń dùn tó bá gbọ́ orúkọ bàbá yìí kábíyèsí bàbá sọ̀n wọ́n mọ̀ pé ẹni tó ti tó tán ni wọ́n nígbàtí ibi tẹ́ ti máa mọ̀ pé kò ń ṣe pé Ògbómọ̀ṣọ́ kéré ẹbí tí bàbá sọ̀n jókòó sí láàrin àwọn lọ́balọ́ba náà níbi ìfinijẹ oyè Aláàfin àwọn kan pé odidi ìmáàmù ìlú ti wà ní bodyguard nígbà tí ó sí peace tí ó sí fẹ́ tí ó sí unity Alhaji Ejide with respect sir ó kú jẹ́ ká tó wà bá wọ́n níbi tí àgbàlagbà bá wà lọ́mọdé bọ̀ wà bá ẹ kọ́ṣán bàbá ẹ̀ tọ́lọ́n bá rí ẹ jẹ́yàn náà rí ẹ oníṣòwò níyìn náà kẹ́bẹ̀ sí ní bá gba customers yín jà tàbí máa rajà ọ̀dọ̀ yín torí pé ìwà yín dáa ẹ̀ ń ṣe fónílé ẹ̀ ń ṣe fàlejò làwọn èèyàn ṣe ń patronize yín wọ́n ṣe ń pọ́n yín lé kò sí program tẹ́ máa ṣe kò ní ṣe Christian nìkan ló wá sí program yín ẹ pé gbogbo àwọn tẹ́jọ jẹ́ colleagues tẹ́ support imam ẹ pè wọ́n jókòó ẹ jẹ́ kí ẹ ṣe correction tó nítumọ̀ ọ̀rọ̀ yìí ti ń lọ bí tí ẹ fọkàn sí imam ti kírètì ọ̀tẹ̀ tí ó lè tán lẹ́mọ́ nígbàtí bàbá imú ṣẹ̀ṣẹ̀ jẹ èmi bí ẹnìkan jẹ́ ẹ̀kọ́ lára àwọn tó bẹ̀rẹ̀ sí ní comment nínú mi dùn pé ọmọ èké náà fi jẹ máàmù yìí a lè darí wa síbi tá a fẹ́ a lè máa sọ̀rọ̀ tó nítumọ̀ fún wa kọ́lẹ̀ káwà tá a jẹ́ youth náà a ní ọpọlọ we have brain bàbá ẹ bá wà nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ bá wà nǹkan ṣe sọ̀rọ̀ yìí sáà ẹ̀yin lẹ́ni ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ẹ̀bá ẹni tó lè wù kó support man yìí kó support man point of correction gbogbo àwọn fídíò clip yìí wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri ẹ jẹ́ kí wọ́n rí kán ó gbò alóòní kúrò ẹ̀mí fún bàbá níbi gíga rẹ̀ máa lọ gbogbo èròǹgbà yín fún l'Ògbómọ̀ṣọ́ pátá lọ́wọ́ wá sí ìmúṣẹ
ẹ má jẹ́ kí èèpo kó má dàgbà ní àyíká mọ́. ìbá wa nǹkan ti sọ̀rọ̀ yìí àwọn tá a jẹ́ ọmọkọ̀ l'Ógbómọ̀ṣọ́ nǹkan yìí bá wà nínú jẹ́. ó jẹ́ kí gbogbo àwọn ọmọkọ̀ l'Ógbómọ̀ṣọ́ pátápátá látòrí president Bayekin well done sir ẹ kúṣẹ́ mo fọ́lọ́ pé tí náà ẹ kúṣẹ́ ẹ kó lè dàlú. fídíò kan tí mo rí lọ́jọ́ Friday tí mo máa ń follow live programs tó máa ń ṣe nínú ààfin tí bàbá imam ààfin Abibulai Alhaji Abibulai tó máa ń ṣe àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó dùn mí púpọ̀ nínú ọ̀rọ̀ tá a bá ń sọ ẹjọ́ Ọlọ́run nìkan ló mú àtún kálukú kọ ẹ má jà sọ̀rọ̀ tí ò ní tán lẹ̀ láti máa sọ pé ẹfílẹ̀ ẹjọ́ kú sórí ẹ̀ bá kú sórí ẹ̀ ilé ayélujára bọ́ọ̀lẹ̀ níbi ìmáàmù yẹn àwọn mélòó kù tó máa jẹ́ kò ń ṣe pé oyè ìmáàmù ààfin tó wà lọ́wọ́ ìmáàmù Habib kò ń ṣe pé àwọn àwọn àjẹ́ ọtí láíláí tó bá ilé múnú kan yẹn ṣẹlẹ̀ ẹjọ́ ẹ má jà sọ̀rọ̀ tí ó dá wà lálẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ followers baba Imam Habib mo kí yín thank you Ifá mi àlùbáríkà thank you for watching Ifá Túndé Ifá Dámiláre thank you ẹ bá mi share 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 ẹ oúnjẹ òun fẹ́ kó tú kí ló ṣẹlẹ̀ ìgbà tí a bá ti jẹ inú gbogbo kìsẹ́yìn bẹ̀rẹ̀ sí ní dùn inú Muslim bẹ̀rẹ̀ sí ní dùn nígbà tí wọ́n wá ń dùn yìí ẹ̀yin Muslim apá kan ẹ̀bẹ̀ sí ń ta àbá ìlẹ́nu àwọn ọba tó wà lábẹ́ bàbá yìí àpòbá olówó àlọ́gbọ́n sọ́tẹ́sì lábẹ́ bàbá yìí di ó sọ́nà fún Ògbómọ̀ṣọ́ kábíyèsí o kí a máa dákọ̀ àwọn ọba kan pé ọba àwọn kìrìsìtẹ́nì nìyẹn ọba alálùbáríkà làwọn yẹn imam ẹ̀yìn kọ́lẹ̀ ń pè alálùbáríkà ti wà lára bàbá yìí tẹ́lẹ̀ ìjẹ́ èèyàn ti wà lára wọn nítorí pé ní èèyàn ti wà lára wọn tẹ́lẹ̀ àti pàtó ti jẹ́ sẹ́kọ́ jókòó sáfin kan máa gbá pé kan mówó lẹ̀ kan wà kan mọ́ sàkọ́lẹ̀ kan wà ní bàbá yìí ń jáde síta káàkiri láti pè àwọn ọmọ tó Ògbómọ̀ṣọ́ wá àwọn Ògbómọ̀ṣọ́ tó takú sí àjò kan wálé kan wá ṣe nǹkan kan wá invest èwo ni ló ṣerú yẹn wọn nílé ṣe náà torí wọn pè tábà táwọn àwọn tó wà ní tó wọn jókòó síta tó jókòó síta wọn ta tó wọn wálé tó bá wá sógun Ògbómọ̀ṣọ́ tó bá dá irú bísẹ̀ táwọn náà tó bá dálẹ̀ wọn sì mọ̀ pé wọn á ṣí ẹnu àwọn customers àwọn ṣé wọn ní gbàdúrà kí nǹkan yẹn ṣẹlẹ̀ náà. Ògbómọ̀ṣọ́ ìṣèlú kékeré mú ìsọ síwájú ẹ má jà tara wa lọ́pọ̀ ẹ má jà torí pé a lè sùn tọrọ káwá tó máa tàbùkù ní Ògbómọ̀ṣọ́ ó wrong ọba ní for that matter tẹ́ bá bí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ yánmọ̀yánmọ́ lẹ́nu yẹn tẹ́ bẹ́ ń fọ́lọ́ imam tẹ́ lè sùn tọrọ tẹ́ bá bí pẹ̀lú olè tiwa wọ́n ní Ògbómọ̀ṣọ́ tẹ́ máa fẹ́ kí wọ́n ní Ògbómọ̀ṣọ́ sọ̀hún Ajagungbadé sorry Ògbómọ̀ṣọ́ ti sọ̀hún ọba Gandhi Ọlá Oyèlúmọ gẹ́gẹ́ the third ọba ìdáhùn dẹ̀dẹ̀ wa ń bú yìí lẹ́nu sọ̀rọ̀ àbùkù kàn yìí bàbá imam ó kú díẹ̀ káàtó kò sí nǹkan tẹ̀yẹ ṣéjú tèmi tí mo lè rí tó jẹ́ àkàtó special ọ̀ntì ẹ bá tó fún ọba ìlápọ̀lẹ́ ẹnìkan gbé mọ́tò fún yín ni ẹnìkan invite ní sí program ni ẹnìkan ṣe kìnnìkan nìyẹn orí tí nǹkan ló ti bẹ̀rẹ̀ bàbá imam àná bàbá sàfà ọlọ́mọ àforíjì wọn àwọn tó fún wọn mọ́tò náà níye àwọn ọgbà live tí wọ́n ń bà yẹn wọn wà social media ni wọn use mọ́ social media ìjẹ́ káwọn èèyàn mọ ìlọ́ọ̀ tí ń pa wọn. bàbá ìmọ̀ mọ̀fà náà bá yín sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tó pa àrẹ́lẹ̀kìtà tó ń bá yín sọ yẹn àwọn máa ń gbé ọba ìlú tiwọn lórí nì káwọn tó lọ jímọ̀ wọn akọ́kọ́ dáàfin náà wá lọ kí bàbá yẹn wọ́n yà bá yẹn sí wọn àjọ kọ́ wọn nípò dáàfin dé mọ́sálásí ni ẹ̀ ń tàbùkù ẹ̀ ń tí ẹ̀kẹ́ tàbùkù kíkan náà àwọn ọmọ central mosque ẹjọ́ ń kírun tó jẹ́ followers wọn jáde tán lé ní kọ́bẹ̀sì ní sọ tí ẹ̀kan sọ ń pa yín kọ́bẹ̀sì ní sọ̀rọ̀ àbúrú kàn yín ṣé ní máa dùn sí ṣé tẹ̀sẹ̀ wà fúkà yẹ máa dún kọ̀rọ̀ ẹ máa gbé ṣépè ní ẹ̀fẹ̀ lọ wá ìwo kẹ máa fi gbé ṣépè àbí kẹ́lẹ́ jó sórí múmbàrí kẹ́ ní ṣépè àwọn ọba ìlú kan àwọn ọba kan tó jẹ́ Christian alálùbáríkà ni wọ́n àwọn kan alálùbáríkà àwọn kan ṣé bàbá yẹn sọ alálùbáríkà ni ṣé bàbá yẹn ń ṣe alálùbáríkà ni mò ń bí yín bàbá yẹn mọ̀ àtàwọn followers yín ẹni tó bá mọ̀ pé náà followers yín tó bàbá yìí tó bàtà ìgbé kó já ìtọ́ fún mi kó bá mi sí live kó sọ achievement ẹ̀ kó sọ ìrìn àjò ẹ̀ kó sọ kí ni ìrírí ẹ̀ ká gbé sẹ́gbẹ̀ẹ́ tí a bá sọ yìí ẹ wo Ifọ̀n àti Ògún sìn ẹ wo tí wọ́n ti lose
ẹ wo many things tó ti lose, ẹ wo nǹkan tó ti waste pẹ̀lú ìjàgbá tí ó sì fẹ́ dédé irú tẹ́ẹ̀nà fẹ́ kó ṣẹlẹ̀ ní àtàwọn èèyàn yín bàbá ìmọ̀. ẹ ké sára o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.